ọba àsàkẹ́ ọ̀run mò ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábàlì karam tí wọ́n dó lórí kẹ́límà la ilaha illallah kọba àlá kọ́mọ ìyọ̀wọ́ kẹrẹ̀ kù ní ara ẹnì kọ̀ọ̀kan wa. mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí tí ẹ̀ ń gbọ́ mi nílé iṣẹ́ wa yìí Ìrì 96.1 FM ní yànnà àgbàlá kọba àlá kọ́mọ bàyọ̀wà jẹ́. èyí náà ni àkọ́tún ètò èyí tí ẹ̀rọ ọlọ́run tó solúgbọ̀wọ́ ètò yìí láti fi máa ṣe ìrántí bàbá wọn àti màmá wọn pé kọba àlá kọba ṣe àlékún àforíjìn fún àwọn òbí wọn insha allah allahumma ikfir lana walahum warhamu amin. lónìí yìí òun náà ni ohun tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni àwọn ìpèníjà tí ẹnì kọ̀ọ̀kan wọn bá ní. kò sẹ́ni tí ò lè borí ìpèníjà rẹ̀ yálà bóyá èèyàn wà nínú ìdààmú kan ni àbí èèyàn bá wà nínú ìfòòró kan ni àbí nǹkan kan ń bẹ tí bá ń pààyàn láyà tí ọkàn yẹn ò balẹ̀ lórí ẹ̀. àsìkò yìí tọ́jú àsìkò Lailatul Qadri a lè lo àǹfààní yìí ká fi sọ fọ́lọ́run pé ìpèníjà wa lélẹ́yìí pẹ̀lú ògo tọ́lọ́run a ó borí ìṣòro insha allah rahman. tí a bá gbàgbé ní ayé Anabi wa Ibroheem aleyhi salatu wa salam òun náà láwọn dojúkọ kan tó náà dojúkọ tó jẹ́ bí ìṣòro ṣùgbọ́n nígbà tí ó ti fàdúrà lẹ̀ ọba Allah subhanahu wa ta'ala ọ̀là kúrò nínú ìṣòro náà. ní ọjọ́ kan wàhálà ṣẹlẹ̀ ìdààmú ṣẹlẹ̀ láàrin òun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ pàápàá àwọn òbí ẹ̀ ṣùgbọ́n táwọn aráàlú dájọ́ òun náà ni pé ẹ mú Anabi Ibroheem aleyhi salatu wasalam ẹ lọ sọ sínú iná kí iná máa jó kójó ráúráú kọ́ mọ́ jẹ́yàn mọ́ kọ́ mọ́ jí ẹni tí ó ṣe mú yàn gàn láwùjọ mọ́. gbogbo ayé sì fẹnu kò pé ẹ̀dí káwọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ẹgbọ̀rọ̀wọ́ kan tí a gbà wá látọ̀dọ̀ Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wa fi riwayati lahu an Abbas radiyallahu anhuma qala kana ajri akhir qawli Ibrahim alayhi salatu wa salam yina alqa fi nar asbi Allahu wa ni'mal wakil. nígbà tí wọ́n gbẹ̀gbọ̀rọ̀ ìwá látọ̀dọ̀ bàbá Abbas kọba Allah kọba yọ́nú sí wọn àti bàbá àtọmọ wọ́n sọ wá pé gbólóhùn kan yìí èyí tí Anabi Ibrahim aleyhi salatu wasalam léyìí tó wí nígbà tí wọ́n junú ná wọ́n sọ wípé asibi Allahu wa ni'mal wakil. ìtumọ̀ àdúrà náà ni wípé olúwa tó fún mi o ìwọ náà ni ọba olùgbọ̀wọ́ tọmọ tó fẹ́ dá wọ́n ṣàì tó fún mi náà. kò sẹ́ni tí ọmọ ṣe gbólóhùn yìí tí ò ní bọ́ kù nínú ìṣòro. kí náà ni gbólóhùn náà òun náà ni asibi Allahu wa ni'mal wakil. gbogbo ẹ̀yin tẹ́ bá mú tákàdá yín dání àti gègé yín ẹ̀yin náà kọ́lẹ̀ pẹ̀lú bisimilahi arrahman arrahim asibi Allahu wa ni'mal wakil. tẹ́ pé ọkọ tó bá jẹ́ ìpèníjà fún yàn ìwọ náà fi àdúrà yìí fi sọwọ́ sọba Allah pẹ̀lú ògo tọ́lọ́run ọlọ́run fún ọlọ́kọ alálùbáríkà. tẹ́ pé ìyàwó ló bá jẹ́ dààmú fún ọ fi àdúrà yìí fi sọwọ́ sọ́dọ̀ ọlọ́run fún ọ ní aya alálùbáríkà. tẹ́ pé àwọn ọmọ ni ò bá fi ọlọ́kàn balẹ̀ ìwọ náà sọ fọ́lọ́run pẹ̀lú ògo tọ́lọ́run ọlọ́run yóò dùn ẹ́ nínú pẹ̀lú àdúrà yìí. tẹ́ pé iṣẹ́ rẹ ló bá dẹnu kọlẹ̀ táwọn yòókù ń ta tí wọ́n ta sọ fọ́lọ́run pé asibi Allahu wa ni'mal wakil pẹ̀lú ògo tọ́lọ́run ibi náà ni a ti mọ̀ ọdún lónìí. alẹ́ òní náà ń tún ní alẹ́ Lailatul Qadri ẹ má jẹ́ ká fi alẹ́ wa ẹ má jẹ́ ká fi tàpàlà ẹ jẹ́ ká máa ṣàdúrà pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anna. atọ́kùn ètò yìí òun náà ni ọmọ yín olólùfẹ́ yín Al-Imam Idris Abdulwahab Adédìran Olúwakẹ́mi akéwàwé bóyá yálà ẹni nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ lórí prógrámù yìí àbẹ́ ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wá sí ìta gbangba ni àbílẹ̀ ẹ lè pè sórí nọ́mbà yìí òun náà ni WhatsApp nọ́mbà mi ẹ lè WhatsApp nọ́mbà mi òun náà ni 08034379765 lẹ́ẹ̀kan sí 08034379765 subhana rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ila liqa.